Ẹ káàsán o, ẹ káàárọ̀ o, ẹ káalẹ́ o, nílé lóko o. Èmi tí mo wà níwájú yín tí mò ń sọ̀rọ̀ yìí báyìí, orúkọ mi ni Hakeem Ìṣọ̀lá. Ọmọ ọba Ọ̀yọ́ mọ̀jó ajógbẹwú mọ́gbẹ̀kọ ni mí. Ọmọ Ìsẹ́yìn ni wá àmọ́ Àjàṣẹ́ làwa wà. Iṣẹ́ tí mò ń ṣe ni professor ni mí nínú kọ̀mpútà ní Paris. Mo ti ń ṣiṣẹ́ yìí báyìí ó ti ju ọgbọ̀n ọdún lọ tá ń kọ́ àwọn ọmọ ilé-ìwé gíga ní iṣẹ́ ayárabíàṣá. Nígbà tá bẹ̀rẹ̀, mo sọ fún yín ní ó ti tó ọgbọ̀n ọdún, nígbà tá bẹ̀rẹ̀ ńgbà náà, àwọn iléeṣẹ́ púpọ̀ wọn ò tíì lo kọ̀mpútà. Àwọn Amẹ́ríkà nìkan náà ló gbé kọ̀mpútà náà jáde tá sì ń kọ́ ńgbà náà. Ó bá yá tán á wá padà sí orí ọ̀rọ̀ kọ̀mpútà. Nǹkan tó ṣe pàtàkì nítorí nǹkan tí mo wá tó mú mi wá ọ̀rọ̀ èdè ni. Èdè ṣe pàtàkì, èdè téèyàn fi ń kọ́ ẹ̀kọ́. Ó ṣe nǹkan pàtàkì tíyàn ò bá lo èdè tó tọ́ fi kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ náà kò ní lọ síwájú. Nígbà tá bẹ̀rẹ̀ ńgbà náà, nígbà táwọn òyìnbó wá, tán gbógun tì wá, tán jagun torí wọ́n ní nǹkan tán wá ní Áfríkà. Nígbà tí wọ́n ń jagun gbùṣe, wọ́n ní àwọn ó kọ́ wa ní àwọn ó ṣíléèwé fún wa, àwọn ó sì kọ́ wa ní bí táwọn náà tí ń ṣe mọ́tò gbà, bí wọ́n tí ń ṣe kẹ̀kẹ́ gbà. Àwọn ó kọ́ wa níwèé ṣá. Àmọ́ inú èdè ti tàwọn lá kọ́. Àwa Áfríkà a gbà àwọn ọmọ sáà lọ iléèwé. Ibi tí wọ́n ti wá ọ̀dọ̀ tiwa náà ni wọ́n lọ sí àwọn ìlú Asia pàápàá, èmi ni Japan ni o, èmi ni Korea ni o, wọ́n lọ̀hún pàápàá. Àwọn náà wọn ò mọ̀ bí táwọn Gẹ̀ẹ́sì, àwọn Faransé tí ń ṣe nǹkan. Wọ́n lọ wọ́n ní pé àwọn kọ́ àwọn ọmọ wọn náà pàápàá sí ní bí wọ́n tí ń ṣe gbogbo ẹ̀ ṣá. Japan ná kọ́ lọ, ìgbà tí wọ́n dé Japan wọ́n sọ fún ọba wọn ni wọ́n bá kó àwọn ọmọ síléèwé ni wọ́n ń lọ iléèwé. Ìgbà tó yá tán, wọ́n wá ṣàkíyèsí pé àwọn ọmọ táwọn kó ránṣẹ́ síléèwé, Gẹ̀ẹ́sì náà ná sì fi ń kọ́ wọn ní àwọn kan náà ńgbà náà, àwọn Amẹ́ríkà ní ń kọ́ wọn. Ìgbà tí wọ́n lọ sí tán rí pé àwọn ọmọ wọn àṣà tàwọn tí ń sọnù. Àwọn ọmọ tàwọn wọ́n fẹ́ sọ̀rọ̀ bí àwọn Amẹ́ríkà, wọ́n fẹ́ wọṣọ bí àwọn Amẹ́ríkà, irun wọn pàápàá tán ń ṣe bí àwọn Amẹ́ríkà ni wọ́n ń ṣe ni àwọn ọ̀jọ̀gbọ́n wọn, àwọn aṣíwájú wọn wọ́n bá ronú pé táwọn bá fi ọ̀rọ̀ yìí lẹ̀ tí bá ń lọ báyìí, àwọn ọmọ tàwọn wọ́n wá sọnù o. Nǹkan tí wọ́n sì ń kọ́ náà ṣé ló wá wúlò fún wọn. Ibẹ̀ ni wọ́n bá ní ìsín àwọn ó kọ́ nǹkan tẹ́ ń kó wá yìí báyìí o, àwọn kì í ṣe pé àwọn kọ̀ pé àwọn ò fẹ́ kọ́ o, àmọ́ èdè tàwọn làwọn fẹ́ kọ́ sí. Bí tí àwa náà ní Áfríkà bá ṣe kó àwọn ọmọ ránṣẹ́ sí ìlú òkèèrè kán lọ kọ́gbọ́n, bẹ́ẹ̀ náà ni àwọn náà kó àwọn ọmọ wọn ná kó wọn lọ sí Amẹ́ríkà ni wọ́n lọ kọ́ ọgbọ́n bí táwọn òyìnbó ṣe ń ṣe nǹkan gbà.
Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ lo èdè tiwọn ni wọ́n bá sọ fún pé gbogbo àwọn ọmọ tí wọ́n lọ kọ́wé ní òkèèrè lọ́hùn o, gbogbo nǹkan tí wọ́n kọ́ lọ́hùn inú èdè tàwọn ni kí wọ́n da gbogbo ẹ̀ sí. Ká ráì fi kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn. Tán bá kọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn, wọn ò ní sọ àṣà nù. Nǹkan tí wọ́n sì ń kọ́ yóò tún yé wọn, wọ́n lè mú lò. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀, Japan bẹ̀rẹ̀ sí lọ síwájú. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan táwọn òyìnbó pàpà ń ṣe. Èmi ni kẹ̀kẹ́ ni o, èmi ni mọ́tò ni, wọ́n tiẹ̀ tó bọ́ síwájú nínú mọ́tò ṣíṣe. Inú èdè wọn ni wọ́n ń kọ́ gbogbo ẹ̀ sí. Kódà lónìí, Japan ó wà níwájú fún àwọn Gẹ̀ẹ́sì nínú nǹkan ṣíṣe ni o. Inú èdè wọn ná sì ń ṣe gbogbo ẹ̀ sí. Ṣé ẹ wá rí pé kọ̀mpútà nínú kọ̀mpútà wọ́n tún mọ kọ̀mpútà yẹn gan. Inú èdè wọn ni wọ́n sì ń ṣé sí. Ká tiẹ̀ tó fi Japan lẹ̀, àwọn tètè bẹ̀rẹ̀. Ta bá mú Korea, nígbà tí a gba òmìnira, Korea yẹn pẹ̀lú Ghana wà níwájú Korea, wọn ò ní nǹkan kan lọ́wọ́. Bẹ́ẹ̀ náà làwọn Amẹ́ríkà wọ́n lọ sọ́hùn-ún ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní àwọn nǹkan, bí tán tí ń ṣe àwọn nǹkan gbà. Àwọn náà inú èdè wọn ni wọ́n ń kọ sí. Wọn ò lo èdè elédè. Òní yìí báyìí, kò sí ohun táwọn náà ò mọ̀ yọ jáde. Nínú ohun táwọn òyìnbó pàpà ń ṣe, gbogbo ẹ̀ náà làwọn náà wọ́n ń ṣe. Ṣé nígbà náà tí àwọn èèyàn wa bá ń ṣe òwò, wọ́n ní àwọn fẹ́ lọ Hong Kong, àwọn fẹ́ lọ Korea káwọn lọ ra nǹkan, àwọn fẹ́ lọ Thailand káwọn lọ ra nǹkan káwọn wá tà á ní Áfríkà. Ká tó wá wò ó ní ìkẹyìn yìí báyìí, níbo ni gbogbo àwọn èèyàn lọ ra nǹkan tí wọ́n lọ rà? China ni wọ́n lọ. China náà àwọn náà tún ti bọ́ síwájú. Ohun táwọn òyìnbó ń ṣe náà làwọn náà ń ṣe. Ìwé tí wọ́n ń kà sínú èdè wọn ló ń jẹ́ kí kán máa ní ìlọsíwájú. Bí mo ṣe sọ nígbà táwa ń kàwé, ohun tó jẹ́ iṣẹ́ ayárabíàṣá ni o, Amẹ́ríkà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀. Àwọn a dẹ̀ ráwọn kan a rí wọn náà, a kàwé wọn, kì í ṣe gbogbo àwọn nǹkan tán yọ jáde nígbà náà gbogbo tán ń lò, àwọn Amẹ́ríkà ni. Títí fi dòní, gbogbo àwọn tó jẹ́ pé àwọn ohun tó lọ síwájú nínú gbogbo kọ̀mpútà tí wọ́n ń ṣe, àwọn nǹkan tó jẹ́ ohun tó jẹ́ nǹkan pàtàkì nínú ẹ̀, àwọn Amẹ́ríkà náà ní ń yọ jáde. Àmọ́ táwọn Amẹ́ríkà bá yọ jáde, àwọn wọ́n mọ̀ ọ́ sínú èdè tiwọn, wọ́n kọ́ ọ nínú èdè wọn, yóò yé wọn, wọ́n máa lò ó. Àwọn Amẹ́ríkà á pé wọ́n mọ ṣe tiwọn, àwọn náà á pé wọ́n mọ ṣe tiwọn. Èyí tí wọ́n kọ́ tó yé wọn, wọ́n lò ó fúnra wọn. Èyí tó kù wọ́n tà á, náà wọ́n ń tà fún àwa ní Áfríkà. Àwa náà tá sì kọ́wèé, ó yé wa. Ní tí wọ́n ti ń ṣe pé àwọn kò sí pé wọ́n gbé nǹkan kan pamọ́ fúnyàn kan.
Yunifásitì náà ni à ń kọ́ gbogbo ẹ̀. Ohun táwọn Amẹ́ríkà sì ń ṣe tá a bá rí i pé nǹkan báyìí ná ṣe, nǹkan báyìí ná fi ṣé, á mọ bí tán ti ń ṣé gbà. Àwọn ní ìsìn ìgbà tó ti di pé àwọn fẹ́ ṣiṣẹ́, tó bá sì ti yé wọn, àwọn ó máa lò ó, wọ́n máa fi ní lọ síwájú. Báwo ló ti wá jẹ́? Kì í ṣe pé àwọn ọmọ wa tán wà ńlẹ̀ yìí wọn ò mọ pé wọn ò mọ ibi tí wọ́n ti ń ṣe àwọn nǹkan yẹn gbà, wọ́n mọ̀ ọ́n. Kí ló wá fà á tó jẹ́ pé láfríkà ìlọsíwájú náà kò síbẹ̀? Kì í ṣe pé à gọ̀, àmọ́ ohun tó ṣe pàtàkì nínú ẹ̀, gbogbo nǹkan tá a sọ kalẹ̀ yìí nísìnyí, ohun tó ṣe pàtàkì nínú ẹ̀ ni pé èdè wọn ni wọ́n ń lò ni wọ́n fi ń lọ síwájú. Wọ́n fi èdè àjòjì lẹ̀ nítorí kíni? Wọ́n rí pé táwọn bá lò ó, nǹkan táwọn ń lọ kà, nǹkan táwọn ń kọ́ kò lè yé àwọn jù bẹ́ẹ̀ lọ. Bó bá tiẹ̀ tún yé àwọn ńkọ́? Àwọn ọmọ tàwọn ńkọ́? Àwọn ọmọ tán lọ́dún mẹ́fà tí wọ́n mú wọn lọ síléèwé, wọ́n ní kán máa lọ síléèwé. Tán bá déléèwé báyìí, èdè àjòjì ni wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ́ wọn. Ìjọ́ wo lọmọ tọ́dún mẹ́fà tó bẹ̀rẹ̀ sí kọ̀wé àkọ́kọ́? Ìjọ́ wo ló tún wá ọdún wo ló wá mọ èdè àjòjì yẹn gan tó bá jẹ́ pé ló tún wá mú lò? Ibi tí wàhálà wà nìyẹn. Àwa náà tá wà ńbẹ̀ yìí lónìí, ṣé ìwé tá kà náà nìyẹn? Ìgbà tán gbé wa síléèwé, a kàn ń lọ iléèwé ni gbogbo ò yé wa, ìgbà tí ì ṣe èdè tí wọ́n sọ fún wa nílé náà ná ń sọ fún wa ní iléèwé. Kì í ṣe èdè tí à ń sọ láwùjọ náà ni wọ́n ń sọ fún wa níléèwé. Tá bá déléèwé, ibòmíì ó dàbí pé a tún lọ ilẹ̀ àjòjì nìyẹn. Ọmọ tán sì bí tó lọ́dún mẹ́fà, gbogbo àwọn ohun tí wọ́n ti sọ fún lédè, gbogbo nǹkan tán ti sọ fún, gbogbo ẹ̀ ti wà ní lórí ẹ̀. Tán bá ní kó mú lò fi ṣe nǹkan, kò sí pé yó tún wá sẹ́yìn náà kó tó máa lọ síwájú. Àwọn ìlú òyìnbó tá a wà, àwọn ọmọ tí wọ́n bá lọ síléèwé, kán má bẹ̀rẹ̀ sí kàwé, èdè wọn ná fi kọ́ wọn. Tán bá fi èdè wọn kọ́ wọn, tán bá déléèwé, kì í ṣe pé èdè ná tún máa kọ́ náà, wọ́n kọ́ èdè díẹ̀ ni wọ́n kọ́ nínú èdè, wọ́n ti mọ èdè, wọ́n sì ń sọ fún wa ńlé. Àmọ́ ọ̀nà tán máa fi ronú gbà ibẹ̀ ni ẹ̀kọ́ yìí ni wọ́n máa fún wọn wípé báwo ni ẹ́ máa ronú sórí àwọn nǹkan táwọn ń kọ́ yín tó jẹ́ pé tẹ́ bá ti dàgbà báyìí, ẹ̀yin náà pàápàá àwọn nǹkan táwọn ń ṣe, ẹ̀yin náà ẹ́ lè máa ṣe bí táwọn ṣe ń ṣé. Àwọn ìlú tó wà ńwájú lónìí, gbogbo wọn, ẹ bá mú gbogbo àwọn ìlú tó wà ńwájú, ọ̀kan ò lèdè elédè. A bá ń lo èdè elédè, èyí ò sọ pé à ní ṣe nǹkan o, á ṣe nǹkan o. Àmọ́ a bá ṣé débi tá ṣé dé lódùú-wò ni o. A ní nílọsíwájú nítorí pé a lè ronú jinlẹ̀ nínú ẹ̀. Téèyàn mélòó gan bá tiẹ̀ ronú jinlẹ̀ nínú ẹ̀, gbogbo èèyàn ò lè ronú jinlẹ̀ nínú ẹ̀ débi pé gbogbo wa á máa ṣe nǹkan tá máa ranra wa lọ́wọ́. Tó jẹ́ pé gbogbo ìlú ó máa lọ síwájú. Ibi tí ìṣòro wá wà gan nìyẹn. Ìwé tí ẹni tí wọ́n bá kọ́ sínú èdè ẹ̀, nǹkan tí ó fi oṣù kan fi kọ́, ẹni tí wọn ò kọ́ sínú èdè ẹ̀ ó lè foṣù mẹ́fà fi kọ́, kò tún ní yé. Yó kàn kọ́ sérí ni, kò ní yé. Àwa nísìnyí a ti mú àwọn ọ̀jọ̀gbọ́n, a kóra wa jọ, a ronú wò sórí gbogbo àwọn nǹkan yẹn náà ló fi ń yé wa díẹ̀díẹ̀, kò yé àwa náà tẹ́lẹ̀ rí.
àmọ́ nísìnyí ó ti ń yé wa kíní kò tún sí pé a tún fẹ́ máa rò ó pé ṣó jẹ́ bẹ́ẹ̀ ni àbí kì í ṣe bẹ́ẹ̀. A ti rí gbogbo àwọn àpẹẹrẹ tí mo fún yín nísìnyí, gbogbo àwọn ìlú tó kù gbogbo tí wọ́n ń ṣe nǹkan, gbogbo wọn náà n sọ pé èèyàn kan ń lo èdè ẹlòmíì. France nígbà yẹn ìwé kíní Faransé la fi ń ṣe é, ẹ bá lọ German bákan náà ni, kò sí ìlú, oníkálukú èdè wọn ni wọ́n fi ń kọ́ ìwé. Gbogbo nǹkan téèyàn bá sì ṣe, ilé-ìwé náà lèèyàn máa ń kọ́ gbogbo ẹ̀. Èyí tẹ́ ẹ ti mọ̀ nílé, ẹ tún wá fi ti ilé-ìwé kún un, ni wọ́n fi ń di odidi. Kì í ṣe pé àwọn òyìnbó wọ́n ń gbé nǹkan kan pamọ́ fún èèyàn kan, àmọ́ oníkálukú wọn ń gbìyànjú ni. Èyí tí kò bá yé wọn, wọ́n sáré lọ sí Amẹ́ríkà, wọ́n lọ kọ́ ọ, wọ́n sì dà á sínú èdè wọn. Gbogbo wọn ń lò ó bẹ́ẹ̀. Tí ẹ bá wá kó yé yín, ẹ lọ orí àtẹ, kẹ́ ẹ mú àwọn fóònù ayárabíàṣá àbí àwọn ayárabíàṣá àbí fóònù ayára, ẹ rí i pé bákan náà ni gbogbo wọn ṣe ń ṣiṣẹ́ gbà. Ìyàtọ̀ ńlá tẹ́ ẹ bá fẹ́ rí náà ni eléyìí báyìí ó fi kíní omi búlúù ni kíní ní tiẹ̀, eléyìí báyìí oléwé tútù ni, pẹ̀lú orúkọ tó yàtọ̀, nǹkan tó yàtọ̀ náà ni, àmọ́ gbogbo wọn nǹkan kan náà ni wọ́n ń ṣe, nǹkan kan náà ni à ń kọ́, ìwé kan náà là ń kọ, nǹkan kan náà la sì fi ń ṣe. Ìgbìyànjú oníkálukú ló yàtọ̀. Ẹ ẹ́ rí nísìnyí pé China, àwọn náà ní òun ṣe Huawei, Korea àwọn náà sọ òun náà ṣe Samsung, Japan àwọn náà sọ òun ṣe Sony. Ẹ fi gbogbo ẹ̀, ẹ gbé gbogbo ẹ̀, ẹ gbéra wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ẹ ẹ́ rí i pé bákan náà ni wọ́n ń ṣiṣẹ́ gbà, ibì kan náà ni gbogbo wọn lọ gba nǹkan tán fi ń ṣe é. Tó bá jẹ́ pé àwa náà ń gbìyànjú, a à ní ìṣòro èdè ni, àwa náà á máa ṣe nǹkan bí wọn. Àwọn ọmọ wa wọn ò gọ, èèyàn ó tiẹ̀ tún yìn wọ́n ni tí wọ́n jẹ́ pé wọ́n tún ń kàwé nínú èdè àjòjì, wọ́n ṣáà ń tiraka, wọ́n ṣáà ń ṣe é. Àmọ́ ìyẹn ó níbi tí ó dúró sí, ibi tó dúró sí ibẹ̀ la wà lónìí. A ti ronú sórí ọ̀rọ̀ náà, a fi wéra wa wò bí tìgbà tá ń lọ ilé-ìwé, báwo ni a ṣe ń kà á, àwọn ìṣòro wo la ní, náà ní jẹ́ ká máa sọ gbogbo nǹkan tí à ń sọ lónìí. Kì í ṣe pé a wá síwájú yín lásán pé a fẹ́ wá sọ̀rọ̀. A ronú sórí gbogbo nǹkan tá a sọ yìí, a sì tún wá bẹra wa nínú àwa ọ̀jọ̀gbọ́n náà pé ìgbésẹ̀ wo ni á gbé tó jẹ́ pé á lè fi lọ síwájú. Ibẹ̀ la ní ìwé Yorùbá, kọ̀mpútà tá à ń ṣe, ẹ̀rọ ìkọ̀wé tá à ń ṣe, ẹ̀rọ ìkọ̀wé tá à ń lò, àwọn ẹ̀rọ ayára, fóònù ayára tá à ń lò, báwo la lè bẹ̀rẹ̀ sí máa kó Yorùbá sínú ẹ̀ gbà. A ti gbé ìgbésẹ̀ yẹn, a sì ti ń yọ àwọn ẹ̀rọ yẹn jáde. Ń fi ń dá wa lójú pé nǹkan tá à ń rò, kì í ṣe pé à ń rò ó, kì í ṣe pé à ń sọ lọ́rọ̀ ẹnu lásán, a lè ṣe é.
bí táwọn tọ̀hún náà pápá ti ń ṣe kí ṣe máa ń fẹ́ lọ wá kan náà ibì kan náà ni gbogbo yẹn fẹ́ lọ gba ohun tó fẹ́ fi ṣe. Ìgbìyànjú nìkan náà ni ló yàtọ̀. Èyí ń jẹ́ pé tí a bá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ wa ní ìwé sínú èdè wọn, ó ti dá wa lójú nísìnyí pé tá bá kọ́ àwọn ọmọ wa sínú ìwé nínú èdè wọn, ohun tó ń fi oṣù kan kọ́ wọ́n lè fi ijọ́ mẹ́wàá kọ́, gbogbo àlàyé tá bá ṣe fún wọn ló yé wọn. Èmi tí mo wà níbí báyìí mò ń kọ́ àwọn ọmọ níwèé, mo sọ pé mò ń kọ́ àwọn ọmọ níwèé. Àwọn nǹkan náà tí bá ń kọ́ àwọn ọmọ níwèé mo tún ń dà á sí Yorùbá kó wá tó fi yé mi ju bí tó ti ṣe yé mi ju tẹ́lẹ̀ lọ. Mo sì rí ìyàtọ̀ nínú ẹ̀. Nípé tó bá jẹ́ mo ti kà á sí Yorùbá tẹ́lẹ̀ rí ni, ń tẹ̀ tún ti ní lọ síwájú ju ibi tí mo ṣe wà yìí báyìí lọ. Ń lọ síwájú, ń tún wá máa dá àṣà mi ní fi kọ́. Èèyàn bá lo èdè èèyàn, ó tún máa fi àṣà olúwa ẹ̀ ló máa fi kọ́ ìwé náà. Èyí táwọn tọ̀hún bá wò, ìwọ náà ó tún wá fi tìwọ fi kún ni ìlọsíwájú náà tún máa fi ga. Nísìnyí, a tún wá gbé àwọn ìgbésẹ̀ míì kan ní pé a tún ń yọ àwọn ẹ̀rọ míì jáde tí a lè máa lò tí á tètè fi kọ́ èdè wa tí á sì tún máa fi lo èdè yẹn fi máa ṣe iṣẹ́. Nínú fídíò tí ń bọ̀ nísìnyí, àwọn kí la fẹ́ ṣe, á máa ṣe àwọn àlàyé ní pé òótọ́ ni o, a ò lo èdè wa o, ká fi ṣe àwọn nǹkan tí a láti lè ṣe náà ni ìlọsíwájú náà ló fi kù díẹ̀ káàtó. Àmọ́ àlàyé ohun tá ṣe ni pé pẹ̀lú gbogbo ìwé tá kọ́, pẹ̀lú ibi tá dé lónìí, àtúnṣe wo la lè máa mú wá, àwọn ẹ̀rọ ètò wo la lè máa ṣe, báwo ni a lè ṣe ọ̀rọ̀ òwe wa gbà tó fi jẹ́ pé gbogbo nǹkan tí a à ṣe tẹ́lẹ̀ rí, á lè máa ṣe. Pẹ̀lú gbogbo àwọn nǹkan tá sọ fún àwọn ọmọ wa tí yó fi yé wọn pé èdè wọn ṣe pàtàkì. Ẹni tó bá sọ èdè ẹ̀ nù, gbogbo nǹkan ni kò ní yé sí jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá sọ èdè ẹ̀ nù tó sì sọ àṣà ẹ̀ nù, ìwé tí ń kà pàápàá kò lè yé sí jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá kàwé tó dà sórí èdè ẹ̀ pẹ̀lú ẹni tó kàwé lásán tí ń lò ó bí wọ́n ṣe sọ pé kó lò ó, wọn ò jọra wọn. Àfi ẹni tó bá fẹ́ purọ́. Ibi tí a sì dé lónìí kò sí ọ̀rọ̀ irọ́ nínú ẹ̀, a ti rí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀. Gbogbo àwọn ìlú tá ń sọ, ta ní Ghana tiẹ̀ wà níwájú wọn, wọ́n ń ṣe mọ́tò, wọ́n ń ṣe kẹ̀kẹ́, wọ́n ń ṣọkọ̀ òfurufú. Bí táwọn òyìnbó ṣe ń ṣe bẹ́ẹ̀ làwa náà ń ṣe. Nǹkan kan náà ná fi ń lò ná fi ń ṣe, kò sí pé nǹkan kan wà níbìkan, nǹkan kan náà ni wọ́n ń lò. Ọgbọ́n tó wà ní ìsàlẹ̀ ẹnu ọgbọ́n kan náà ni. Àmọ́ tóníkálukú bá
tó bá ti kà á tó bá ti yé òun náà tó wá fi ọgbọ́n tiẹ̀ náà díẹ̀ sínú ẹ̀ náà ni gbogbo ẹ̀ fi lọ síwájú. Àwa nísìnyí a ti kà á, a ti dúró síbi tá a kà á dé o. A bá ní ọ̀la ló dáa, àwa náà á ṣe nǹkan tá a bá ti ṣe nǹkan tí a ti ṣe ọdún mélòó pẹ̀lú òmìnira nísìnyí, a ti ṣe ju 50 ọdún lọ tá a ti gba òmìnira tí nǹkan náà ò sì lọ síwájú. Àwọn tí a wà ní ọwọ́ kan náà tóní nísìnyí àwọn tí ń ṣe gbogbo àwọn nǹkan ńláńlá, àwọn ń ṣe kọ̀mpútà jáde, wọ́n ń ṣe fóònù, wọ́n tẹ̀ wá wájú ní gbogbo nǹkan púpọ̀. Ẹ rí pé táwa bá tún kù tá a tún lọ bí tá a ti ń lọ yìí báyìí ló pẹ́ díẹ̀ ká tó débi tí à ń lọ o. Ó sì wù wá káwọn ọmọ wa káwọn náà pàápàá kí wọ́n lè dé àyè tí àwọn ọmọ ìlú tá à ń sọ̀rọ̀ wọn yìí báyìí, bí àwọn ọmọ náà ṣe ń ronú gbà, ó wù àwa náà káwọn ọmọ tiwa kán máa ronú bẹ́ẹ̀. Nítorí pé ẹ̀yìn ọ̀la àwọn ìlú àwọn ọmọ ni o. Àwọn ọmọ tán bá sì ti wọlé báyìí náà ni wọ́n máa ń kọ́ wọn ní nǹkan tí wọ́n ń ṣe tí ìlú ó máa fi ní ìlọsíwájú. Àmọ́ tí ẹ̀kọ́ tá a bá kọ́ tó jẹ́ ẹ̀kọ́ èdè nìkan là ń kọ́, báwo lá máa sọ òyìnbó gbà, tí èyí tó kù pàápàá ló wá di ohun tó jẹ́ pé yó máa nira. Ẹ̀kọ́ yẹn ò lè jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n tètè lọ síwájú o. Tí a bá wò ó lónìí, ó ṣeni lára, kì í ṣe pé nǹkan tán ń sọ fún wa, nǹkan tá à ń rí ni. Wọ́n ní mo ní master, graduate ni mí àmọ́ mi ò ríṣẹ́. Ọdún mélòó lèèyàn fi kàwé tó wá di pé ìgbà tó lọ ti kàwé fún ọdún 15 ó wá ní pé òun ò ríṣẹ́. Kéèyàn kọ́ nǹkan fún ọdún 15 kéèyàn wá ní pé èèyàn ò lè fi ṣiṣẹ́. Ó tiẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ, 20 ọdún kéèyàn wá ní èèyàn ò fi ṣiṣẹ́. Tí èèyàn bá wádìí ẹ̀ dáadáa, tí èèyàn bá wò ó dáadáa, ó nígbá tó fi jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tá à ń sọ náà ni pé a kà á débi tá a kà á dé ni o. Àti wá lọ síwájú nínú ẹ̀ yó máa nira náà ni. Nígbà táwọn òyìnbó ò bá tiẹ̀ wá tẹ́lẹ̀ rí, tá a bá bí ọmọ tá a ní kó lọ pé a fẹ́ kọ́ ọ lẹ́kọ̀ọ́ kan, tá a wá kọ́ ọ ní ẹ̀kọ́ náà, a fi 20 ọdún fi kọ́ ọ, ó wá ní pé òun ò lè lo ohun tí òun ò mọ bí tóun ó ṣe lo ohun tí wọ́n kọ́ òun fún ọdún 15, 20 ọdún téèyàn fi kọ́ nǹkan. Nǹkan tí à ń sọ náà nìyẹn. Nílẹ̀ yìí, ní àwọn ìlú òkèèrè tí wọ́n ń ṣe nǹkan, àwọn ìlú tán ń ṣe bàálù fúnra wọn, tán ń ṣe mọ́tò fúnra wọn, tán ń ṣe kẹ̀kẹ́ fúnra wọn, wọn ò ní láwọn ò níṣẹ́. Tí wọn ò bá tiẹ̀ níṣẹ́, mélòó kan ni ò ní níṣẹ́ nínú wọn. Àmọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe, gbogbo wọn ó máa lò ó. Ìgbà tán bá kọ́ nǹkan náà tó bá yé wọn dáadáa, ṣebí ara wọn ni wọ́n ó kọ́kọ́ lò ó fún. Àwọn èmi ni rédíò tí wọ́n ń lọ rà ní o, èmi ni
àwọn ayárabíàṣá tó ń lọ rà ni àwọn náà ti lè máa ṣe fúnra wọn tó jẹ́ pé ó máa wúlò fúnra wọn fún wọn náà. Èyí ni ó máa múṣẹ́ wá. Iṣẹ́ èèyàn kan ló máa fa kẹ́lòmíì kó ríṣẹ́. Àmọ́ tí gbogbo wa bá graduate tá bá ní a ní master tí a rí nǹkan kan fi ṣe kì í ṣẹjọ́ àwọn ọmọ. Ó ṣòro láti lo èdè elédè fi ní lọ síwájú. Ìyẹn kò tún pamọ́ fún èèyàn kan mọ́ bẹ́ẹ̀ ni. Bí mo ṣe sọ síwájú nínú àwọn fídíò wa tá máa ṣe á máa tún fi àwọn nǹkan púpọ̀ yé yín nínú bí tí àwọn òyìnbó ṣe ń ṣe àwọn nǹkan tá ń sọ yìí àwọn mọ́tò, àwọn kẹ̀kẹ́ bí tí gbogbo ẹ̀ ṣe ń lọ gbà pẹ̀lú bí táwọn onítọ̀hún náà pàápàá ṣe ń tiraka táwọn náà pàápàá ń lọ kọ pẹ̀lú wọn. Táwọn náà pàápàá téèyàn bá ní yunifásítì dáadáa téèyàn sì ń kọ̀wé dáa bí tó ṣe tọ́ àti bó ṣe yẹ kò sọ́nà kí ìlọsíwájú má sí. Ṣébí ọpọlọ la fi ń ṣe é. Ohun tá ń kọ́ ọpọlọ wa là ń lò. Tá bá sì ń lo ọpọlọ tó sì yé wa á lò nǹkan náà. Àmọ́ kì í ṣe ohun tí à ń ṣe lónìí. Tó bá di inú àwọn fídíò míì àwọn nǹkan míì àwọn bí tí àwọn nǹkan tá ṣe àwọn kọ̀mpútà tá yọ jáde àwa náà lè lo kọ̀mpútà yẹn tí jẹ́ pé á fi tún gbogbo àwọn nǹkan wa ṣe. Àmọ́ ohun tó ṣe pàtàkì náà ni ọ̀rọ̀ èdè. Ọ̀rọ̀ wa kò ní jù báyìí lọ náà. Nǹkan pọ̀ tá fẹ́ sọ. Ọ̀nà pọ̀ tí àwọn nǹkan pọ̀ tá fẹ́ gbé kalẹ̀ tí àwa náà pàápàá ìlọsíwájú náà ló fi wáyé. Kò sẹ́ni tí ò yé lónìí pé ọ̀rọ̀ èdè ó ṣe pàtàkì. Àmọ́ ká bọ́ sẹ́nu ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Ẹ ṣé, ó dàbọ̀.